tí bàbá tí yẹn ọmọ yìí òun ló tí ibi tí téèyàn sí Ọlọ́run wà bẹ́ẹ̀ tí bàbá tí yẹn ọ̀rọ̀ tí yẹn sọ ni èèyàn lè pọkùnrin lókòbó kó dẹ̀ máa wò ìyá ọgbà èèyàn lè pọkùnrin. bàbá tí lókòbó ni. ó ní pé ẹ̀dẹ̀ ṣe bí àṣẹ ń ṣọkùnrin ni ẹ̀yin nìkan ẹ wà láàrin àwọn obìnrin méjì ẹ̀dẹ̀ ṣe bí mo tún wá ń sọ pé dára. ẹ̀yin èèyàn ẹ mọ̀ tún wá gbọ́ tuntun ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ lórí ọ̀rọ̀ Lande tí ń lọ káàkiri ìgboro ayé nípa ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìyàwó Lande ó pe bàbá tí lókòbó ló jẹ́ bàbá tí kẹ́pọ̀n fún allegedly ni o èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ o ìyá ọgbà ní wọ́n fi fọ́nrán léde o ọjọ́ gàtẹ́ ọjọ́ gàtẹ́ ní tí ń fẹsẹ̀ méjèèjì jọra wọn báyìí o allegedly ni o torí pé ìyàwó bàbá tí dára ó pe bàbá tí lókòbó ló jẹ́ bàbá tí kẹ́pọ̀n fún ta ni wọ́n ó kí pọ̀rípọ̀gbà rẹ̀ tí ò ní ṣèkè ọkàn akin àbí ta ni wọ́n ó pè lọ́mọ àlè tí ò ní jẹ́wọ́ ọmọ ọkọ fún tọ̀hún. ẹ wo ẹ má jẹun pọ̀ lọ́rọ̀ ẹ̀yin tèmi jàre ẹ jẹ́ mú fọ́nrán wọlé kájọ láǹfààní àtijọ́ bojú wò ó kájọ fetí ayọ̀ gbọ́ bí ti ṣe ń lọ náà ni ẹ ti mọ̀ pé bí bá ti ṣe ń lọ káàkiri ńlá máa gbé sí yín létí a sì ní jẹ́ kétí yín di sáwọn tí bá ti ń lọ láyìíká àtàgbègbè wa bó bá jẹ́ gbà àkọ́kọ́ ti yín rèé tẹ́yìn ọ̀ṣẹ̀ mọ́ bá fọ́nrán wa pàdé àbí kẹ́ tẹ́ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa ẹ dákun ẹ bá wa tẹ subscribe button kẹ́ like kẹ́ comment ẹ fò èròǹgbà tí yín sọwọ́ sí abala àríwísí yìí ẹ fẹ́ èròǹgbà yín síbẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ máa share rẹ̀ dáadáa ta la rí bá wí àbí kí n sọ pé kí là ti ṣe gan kí là ti ṣe ọ̀rọ̀ ti dórí kùnkùndùnbà àbí kí n ní ta la rí bá wí gan ṣé bàbá tí ní ká bá wí ni ṣé ọmọ dára ni àbí Marigold àbí ọkọ ìyàwó Lande gan ni allegedly ni o ó pe bàbá tí lókòbó bàbá tí sì kẹ́pọ̀n fún kò jù bẹ́ẹ̀ náà lọ allegedly. ẹ mọ̀ mo máa ní mo pé tábà ti wọ́n ta èmi ló yẹ kí n máa ṣe nǹkan tó ń ṣe ìwọ ló tún ṣe. tábà ti wọ́n ta mo máa ń rí pàkéjì á jẹ́ kí n mọ̀ pé mi òun ò ṣe rí pàkéjì sẹ̀ kí n má rí pàkéjì òun kí ni mo tún wá fẹ́ ṣe. ẹ̀yin èèyàn àti rókòdù ọ̀rọ̀ oyè yín ó ń pèèyàn kan lókòbó ẹni ẹ̀dẹ̀ fún ìṣòkòbó ibẹ̀ ti àní lọ sàlẹ̀. bọ́rọ̀ ti bàbá tí yẹn bí sáìdì bẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyẹn. ó yá Marigold mo fẹ́ bi ẹ́ má parọ́ níwájú Ọlọ́run má parọ́ ṣó mọ̀ pé o ti ní you want to say your truth. bẹ́ẹ̀ni. ṣé bàbá tí mọ̀ pé ìyàwó Lande ni. ó mọ̀ I swear to Almighty God Bible lele mi wá lè sọ o bóyá wọ́n wá bóyá because tó bá mọ̀ wọn ò ní kò sí nǹkan tó fẹ́ fi táwọn méjèèjì fẹ́ fi jọ pretend fúnra wọn mi mọ̀ bóyá like tó bá mọ̀ wọ́n because bàbá tí a kì í ṣe pé àbí ń gbọ́ ṣó mọ̀ mi òun náà dẹ̀ sọ ní èmi mọ̀ ẹ̀yin lè má mọ̀ mi. so kò mọ̀ Marigold ṣé o sọ because you are covering him or. no orí ẹ̀ gangan mo ṣe jáde because èmi mo wà ń between wọn bí ọ̀rọ̀ yìí gan bí Lande ṣe gbọ́ ó sì ń yà mí lẹ́nu because mi ò sọ any damn thing fún Lande tí Lande bá wá bíbá tó bá wà níbà bóyá kó máa já mi ò sọ ẹni mi ì mọ bí wọ́n ṣe gbọ́ ìgbà tí Lande wá wọnú DM mi wá wọ́n wá gbé mi ṣépè pé lórí burúkú ààrẹ ìwà àtìyàwó wá mú ìyàwó mi rìnrìn kúnrí kiri wọ́n á ní òun lọ sọ́dọ̀ bàbá tí àbó òun lọ sọ́dọ̀ bàbá tí ní tilẹ̀ tọ́lọ̀ mo deny mo ní mi mọ̀ nǹkan tẹ́ ń sọ ìgbà mo lọ sọ́dọ̀ bàbá tí mo parọ́ mi lè parọ́ mo parọ́ fún wọn pé mi ì mọ̀ nǹkan tó ń sọ bó ṣe tún gbé mi ṣépè nìyẹn pé ẹni tẹ́ ẹjọ́ lọ́gán ó jẹ́wọ́ fún òun débi pé àṣetútọ̀ díẹ̀ mo ní mo yẹ káwọ́ sórí lélẹ̀ pé mo ní ó ti rí bẹ́ẹ̀ lóòótọ́ èmi mo mú lọ mo parọ́ because ìgbà tó ti tí òun fúnra rẹ̀ tó ti lọ́rọ̀ tó ti sọ mo ní lóòótọ́ èmi mo mú lọ mo jẹ̀bi bọ́ mi ìdẹ̀ tún jẹ̀bi náà mi ẹ̀ mú ẹ lọ pé bóyá ká lọ ṣe nǹkan ẹni yẹn free mọ́ mi kò ń ṣe pé bóyá ẹ̀yìn àti. Marigold jọ dúró truth or dare yẹn ibo ló láǹdì sí. kò láǹdì sẹ́ni rẹ̀ ju pé a kò ṣe lọ ó ń díẹ̀ instead kó máa díẹ̀ bàbá tí bóyá kó máa díẹ̀ sí mi ara ẹ̀ ló ń díẹ̀ sí. ara ẹ̀ instead kó máa díẹ̀ bàbá tí ń pé okay o I dare you to do something for Marigold ó mọ̀ máa ní I dare you to do something for me ni
mo ń gbọ́ ẹ wá jọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ nìkan lẹ̀ ń ṣe truth or dare yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni tó bá díẹ̀ mi sí baba tí ìgbà mi ó máa díẹ̀ mi sí baba tí máa ní àbúrò mi ní ṣó ya wèrè ní kíní pẹ̀lú àìkọ́ máa fi ṣeré bẹ́ẹ̀ yẹn pé àìrọ̀ ó yá gba 5,000 ẹ̀ ìgbà mi tí ó bá tún díẹ̀ mi náà máa tún ní àpé mi ṣó ya wèrè ní like ẹ mọ̀ based on nǹkan tó ti wà used to. tó bí side baba tí ṣe lọ nìyẹn mo dẹ̀ tún gbọ́ tí Lande sọ. ṣé nǹkan tó sọ fún wa sì ni pé based on nǹkan tí Lande sọ pé ó yá bàbá tí ìyàwó òun kiri kan so nǹkan ò dà wọ́n pọ̀ àbí nǹkan dà wọ́n pọ̀. mi lè parọ́. mi ò mọ̀ yẹn. bọ̀ ilé ẹni everybody sùn lálẹ́ truth or dare yẹn. ilé mi kọ́ àwa èmi lọ kí baba tí ń lé ni èmi mú dẹ pé baba tí ní pé àmúwà ládùúgbò yín o because èèyàn mi ni wọ́n àjọ máa wà dáadáa mo dẹ̀ pé wọ́n pa àmúwà ládùúgbò mo fẹ́ wá kí yín kódà àwọn ọmọ bóyá mọ̀ mú yàn bọ̀ wọ́n dẹ̀ ní kí n wá so bá dẹ̀ ṣe lọ nìyẹn so èmi ò mọ̀ bóyá ó ní anything in mind pé bóyá mi ì mọ̀ bóyá ó dẹ̀ ti. àtúrí because ari left YP tí fídíò yẹn wà lọ́wọ́ mi tọ́rẹ̀ baba tí kan sọ pé baba tí pé òun ó sọ fóun pé lálẹ́ ọjọ́ yẹn gan everybody ẹjọ wà pé gbogbo yín jọ wà ìwọ òun àti Dára pé gbogbo yín jọ sùn àbí nǹkan kan ṣó lè bá wa tàn mọ́lẹ̀ sáàrin yìí. máa jọ sùn pọ̀ mi lè parọ́ o because Dára lọ sùn inú ilé èmi wà kitchen baba tí wà comfortable débi pé kitchen náà ni àwọn náà máa ń jókòó sí all the time chair wà ń bẹ̀ so èmi sùn kitchen bóyá mi ì mọ̀ ẹ wò kí n má parọ́ mi ì mọ̀ àárín yẹn ibi tí mo wà lèmi wà ilẹ̀ dẹ̀ mọ́ bá everybody bí ilẹ̀ dẹ̀ ṣe mọ́ bá everybody ni wọ́n dẹ̀ sọ ní mo dẹ̀ wá ní àṣẹ ẹ̀mọ́ tẹ̀ mọ́ a wá sọ̀rọ̀ kí la sọ débẹ̀ gan-an ó ní nǹkan tá a tẹ̀ sọ débẹ̀ pé ẹ̀ka òkè Dára náà ló kí ẹ̀ka àròṣẹ́ wa báwo náà ti ń kí nǹkan kí nǹkan tẹ̀wájú mọ́ ní bàbá tíṣẹ́ mọ̀ pé ìyàwó Dára ni wọ́n sọ̀rọ̀ ọkọ̀ mọ́ ní bàbá tíṣẹ́ mọ̀ Dára ni wọ́n ní àwọn ò mọ̀ o ní tilẹ̀ ń tọ́lọ́ mo ní ọmọ mi náà ṣáà ń bẹ̀ pé tó bá pẹ́ mọ̀ ó máa níbẹ̀ ṣe máa kíra yín tí wọ́n ṣàbí ọmọ àwọn ó dẹ̀ lóhùn náà ní pé òdú ní báwo náà máa ń sọ òun pé like òun mọ̀ yín ẹ̀yin lè máa mọ̀ òun because gbogbo èèyàn ló mọ̀ yín wọ́n dẹ̀ sọ pé à ń pè mí mọ̀ ẹ́ pé ṣé wọ́n wá fi ṣe ní pé àṣewọ̀ ló fẹ́ provoke ọkọ ẹ̀ ń gbà yẹn tó fẹ́ ràn lọ sí kinní kan àwọn wà ní rárá pé rúmọ̀ ni ò kinní kan tó dẹ̀ sọ̀rọ̀ yẹn the next thing tó máa sọ ó tó wá bèèrè lọ bàbá tí pé òun ò fẹ́ wàhálà ò pé sẹ́yìn àti kẹ́mi tí ì ṣe àbí Ìjẹ̀ṣà Ẹkùn ẹ má sọ pé mo wá bí o torí like ó sọ pé lórí burúkú lọ̀tá wọn ní ibẹ̀ yẹn tó sọ fún. ìyẹn ex-wife Lande ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tó sọ fún bàbá tí ní pé torí olórí pé òun fẹ́ wàhálà òkú kan yẹn wá ní àkílò kan òun ṣé àwọn fẹ́ máa kàkiri àbí àmúrúbà kí ni ìjọ tó wà ń bẹ̀ bọ́rọ̀ tí wọ́n ṣe lọ nìyẹn. má wọrí mo gbọ́ everybody jọ súnlé bàbá tí mọ̀jú ni lọ́jọ́ yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni. ok mo ti gẹ́ẹ̀tì nǹkan tí mo. ẹ fi rọ́bù because a lot mo tẹ̀ ti ń gbọ́ lọ òun yẹn sọ pé mo mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ kó lè jáde sí mi ni ká wá jọ mu ká wá gbogbo àtàwọn ilé tí mo fẹ́ sọ àti gbogbo nǹkan tó wà lọ́kàn máa ń ṣe wá put ẹ̀ out torí àwọn kan wà tó ti bá sọ̀rọ̀ ilẹ̀ máa bàjẹ́ mo kàn ó tókè kí n fẹ́ kí ni. so nísìbẹ̀ o ti challenge ẹ̀ ọkọ ẹ̀ sọ pé òun fún ẹ ṣe wúkọ̀ mo dẹ̀ ti wá lẹ́mìí kọ́. èmi kọ́ mi ìfi lájọ tó ti wà ní ọkùnrin mi ìgbé fọkùnrin rí tó bá sọ pé mo máa ń pè wọ́n pé ìyàwó lágbájá ni àwọn tí wọ́n ń béèrè tó ti béèrè ẹ̀ lọ́wọ́ mi rí tó bá wà níbà wọ́n á máa gbọ́ mi ò ever gbé fún ọkùnrin rí mi ìgbé fọkùnrin rí. ẹ̀yin èèyàn mi dẹ̀ rò pé òun ló fi ń ṣe wúkọ̀ èmi rò pé eléyìí fi ṣe wúkọ̀ kò náà dáríjì mi o. ẹ lè wá yóò gbà ẹ lè rányàn àdúgbò mi kò ń ṣe mọ̀wé ní ọ̀dọ̀ mi ẹ rányàn wá sádùúgbò wa kẹ wá béèrè wọ́n mọ̀ ọmọ mi dáadáa wọ́n mọ̀ ọmọ mi dáadáa mi fẹ́ lè sọ pé orúkọ ọgọ́ tí mi ò jẹ́ ládùúgbò ó fún mi bọ̀ torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ pé a ti jọ wà kò dẹ́ pé bóyá ọ̀rẹ́ mi náà máa friend ẹ̀ ló kan ló jẹ́ kí n mọ̀ tó jẹ́ godfather mi ìgbà tó wà ní à pé ẹni yìí girlfriend àwọn ni ó wà ní industry ó ṣòṣì náà lọ́dọ̀ máa yẹn tí máa yẹn náà ka ni àwọn ọ̀rẹ́ máa yẹn mẹ́ta ló níwà tí ẹjọ́ ní nǹkan pọ̀ tí máa yẹn tó rí ẹ máa yẹn ló gbalé fún tó wá bí ni pé èmi mo tún lọ sọ fún máa yẹn náà máa yẹn dè ka red handed mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ náà èmi yìí náà ló ń dúnnu mọ́ tó e lọ gbogbo
kíní ìbá òun ló bá kọ́ sí. ó ṣe yẹ dáadáa Marigold ó ṣe yẹ dáadáa ó gbọ́kùnrin fún rí. mi ìgbé fún rí o mi ìgbọ́kùnrin fún rí o. ẹ jẹ́ ká. tó bá ní mo gbọ́kùnrin fún ọ jáde ó dẹ̀ sọ ọkùnrin náà mi ìgbọ́kùnrin fún rí o lágbàá tó ti wà ní ọkọ mi ìgbé ọkùnrin báyìí mi ìgbé fún rí. ó ṣe yẹ dáadáa like because nǹkan táwọn àárò ni pé wọ́n ló ń supply ẹ̀ káàkiri. nígbà wo ni supply ẹ̀ o. gangan ni labalúùbù. àmọ́ tó gangan ni original labalúùbù. a rò pé Marigold Ọlọ́run dáríjì o torí èmi náà rò bẹ́ẹ̀ olúwa tó bá jẹ́ṣẹ̀ ní astagafula Ọlọ́run dáríjì mi o. ó dẹ̀ lóun ò gbọ́kùnrin fún rí. so ṣé tó wá sọ ni pé òun gan ló máa ń ṣe mọ́kùnrin. òun ni ó máa ń sẹ̀dísì ọkùnrin fúnra rẹ̀ o. ó máa ń sẹ́. Marigold níwájú ọlá àtẹ̀yàn ó ní bàbá tí ó mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni. ó mọ wọn máa yẹn ò mọ̀ ibi téèyàn sí Ọlọ́run ó mọ̀ ìgbà tí mo tó sọ gan òun gan ló wá tún sọ pé ìwọ ló fẹ́ pa ló fẹ́ rán làǹdẹ̀ ló fẹ́ rán lọ sí ọ̀run kíní kan tó dẹ̀ fi sọ̀rọ̀ yẹn pé òun kọ́ o. bọ̀ bàbá ẹ jẹ́ ká jọ sọ ta la rí bá wí. ìyàwó ilé alágbèrè la rí bá wí. má pa mí o ìyàwó mi. Má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó máa mi ò tẹ́mi lọ́rùn o. wo Marigold ó ṣe ó bá ti sá fún tipẹ́ wàláì. wọ́n mọ̀ pé yóò gba ẹbí ọkọ ẹ̀ léèrè ní ìbá ṣe ìgbà tí ẹ wo ṣẹ́rí kínní nǹkan tá à ń sọ yìí ó ti ṣẹlẹ̀ rí tó yẹ pé boyfriend ẹ náà kọ báyìí náà ni tó yẹ pé tí àwọn parent ẹ tó wá ń pariwo wọn pé ọ̀rẹ́ ìkọ́nà rẹ wa ló lọ ṣe gbégbòrùn fún ẹni yẹn pé dára ẹni yẹn ti ra nígbà tí mo gbọ́gàn ẹni yẹn sọ pé òun ti ra mọ́tò pamọ́ fún because báyìí mò ń lo mọ́tò bóyá wọn sọ fẹ́ni ẹ kó ra mọ́tò fún òun àbí nǹkan ẹni yẹn lòun ti ra mọ́tò fún ìgbà tóun fẹ́ gbé mọ́tò yẹn fún ìkọ́nù wa ló wá pè wọn sákèsí pé rẹ́kọ̀dù ọ̀rọ̀ yẹn wà mo lè send ẹ̀ sí rẹ́kọ̀dù ọ̀rọ̀ yẹn wà ó lóun ti ra mọ́tò fún ó ní ìkọ́nù wa ló pè wọn pé olórí burúkú ni kò ṣe ń tẹ̀lé yín nìkan kọ́ ló ń fẹ́ kò ṣe ẹni tẹ̀lé ṣe nǹkan báyìí fún un tí yẹn lọ bá tiẹ̀ jẹ́ níbẹ̀ tí mi ò tẹ̀ mọ̀ at the same time ó rò pé bóyá because ó máa ń sọ pé ẹ̀mí like tí tó bá ń ṣe nǹkan tí bá ń sọ fún wọn ó máa ń dàbí pé wo ni wèrè náà wàá dẹ̀ máa ṣe bí pé like bí ẹmọ gẹ́sì náà wàá dẹ̀ máa ṣe bí pé kíní so débi pé tó bá jáde ìyọgbà wọn ò fi wọn sọ̀rọ̀ lójú mi most of nǹkan tó bá ṣe ń gbà mí ó láwọn èèyàn kan tó yẹ pé ọ̀rọ̀ tẹ̀ pọ̀ àwọn kan tó ń déètì lábẹ́ mi tó yẹ pé mi ò mọ̀ tíjà bá ti ṣẹlẹ̀ ní màá tó mọ̀ pé lágbájá àti lágbájá ó ní àwọn òṣìkọ́ tó ṣe nítòsí ilé mi náà tó yẹ pé mi mọ̀ tó yẹ pé létà ìgbà tó wà tẹni yẹn jà lẹ́ni yẹn sọ fún mi pé ọ̀rẹ́ báyìí mo ní irọ́ ni mi believe ìgbà tó sọ fún mi evidence yẹn náà wà ẹni tó yọ ṣe kò kú. ìyẹn dára ẹni tí mo àtàwọn tó wà ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa ń rí mi tó bá jáde gan wọn kò lè sọ fún mi wọn lè sọ̀rọ̀ lójú mi mọ́ mo ti wá di bí gbéborùn mo wá wọn pé ẹgbà mi máa sọ̀rọ̀ ìgbà náà máa ṣépè pé àbírù wàhálà ọmọ kóra mi sí ṣé mo wá di ẹlẹ́jú mi ń rojú ẹ̀ kiri wọ́n ló lára ẹ̀ kó tó bá tẹ̀wé kó o fi ṣe mo dẹ̀ ti pariwo tó nǹkan tó bá ní alára ló lè fa rẹ̀ ṣe. Marigold ọkọ ẹ sọ pé ń la dáadáa ní industry ó náà ń la dáadáa àwọn onídàá mọ́dà bọ́ sọ pé ń la dáadáa ìwọ náà ṣé òótọ́ nìyẹn àbí rọ́. wọ́n ti sọ pé wọ́n la náà ni. Jésù no o ti ń sòótọ́ láti bẹ̀rẹ̀ o ti gbé báíbù náà. Torí ẹ̀wọ̀n ìyá ọgbà ọ̀rọ̀ ṣẹ́ẹ̀rí mo fẹ́ kó jáde fún mi ni mo fẹ́ kó jáde torí ẹ̀ mo ṣe jáde fún mo mọ̀ because most of àwọn ọ̀rẹ́ wa ti ń pè mí kíní kan mo wá downfall ẹ̀ mo ń ṣe kíní kan mo ní kò ṣe ọ̀rọ̀ ilé ìkó ti kúrò lọ́rọ̀ downfall because àwọn ọ̀rọ̀ kan wà tó ń lọ lábẹ́ tí ò ń ṣe ọ̀rọ̀ social media kò come out tí wọ́n ní wọ́n pé táwọn èèyàn dẹ̀ pé mi pé nǹkan báyìí tó bá béèrè ẹjọ́ lọ́wọ́ mi tí mo most of àwọn tó mọ̀ wá tó ń sọ pé ṣèbí àwọn sọ kíní kan mo ní mòrúbà tẹ́lẹ̀ dára mi àti ìgbà tí èmi àti ẹ ti jà mi ò bá ṣe mọ́ mo ọkọ ẹ̀gbọ́n bá wa parí ọ̀rọ̀ yẹn láàrin pé kí n jẹ́ kó tán síbẹ̀ mo ní ó tán kò tán mi ò ṣọ̀rẹ́ olórí burúkú mọ́ ọ̀rẹ́ tá à ń ṣe tá à ń ṣàbòsí ara wa tẹ́ mo máa parọ́ olórí burúkú ẹ̀ parọ́ mọ́ ara yín at the same time ẹ̀ tí wàá gbọ́rọ̀ wá sí mi lórí pé èmi mo sọ ọ̀rọ̀ làǹdẹ̀ yìí mo tún kọ́ mà torí ọ̀rọ̀ làǹdẹ̀ yìí gbogbo tọ́ọ̀tì wọn wípé mi mo lọ sọ̀rọ̀ fún làǹdẹ̀ tí mi ò dẹ̀ tún mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀. ó tọ́ sí lẹ́nu kí ìyàwó lè máa ṣe ṣìnà kí wá wá sọ́dọ̀ pé ìyàwó ẹ̀ ń ṣe ṣìnà o ṣé wọ́n ní sọ pé àwọn online lọ yìí náà ló máa sọ pé olórí burúkú ni ó fẹ́ ba tiẹ̀ jẹ́ ó fẹ́ lè kúrò nílé ọkọ ni ìmọ̀ràn tí mo dẹ̀ lè fún ẹ. ẹ yé èèyàn to be honest ó dà pé ó máa ń ba sòótọ́
ó wá síta kan ní mi ò kí ń bá òun sọ̀rọ̀ láti ọdún tó mi introduce ẹ̀ sẹ́yìn ọ̀rẹ́ táwọn èèyàn bá ń béèrè lọ́wọ́ mi mo máa ń jẹ́ kó yé wọn mo máa ń sọ́tọ́ ni pé ìyàwó lágbájá lẹ́ni mi ì lè bá sọ. ó máa ń bá a sọ̀rọ̀ ó ti yẹ tó bá ẹ wo bí irú ọjọ́ tó láwọn lọ taṣọ ó wá ní ẹ lọ gba kinní lọ́wọ́ ìyàwó mi nulẹ̀ eléyìí ló sọ pé ṣó máàdì ni àlè ń pè níyàwó mi ó dẹ̀ feel comfortable ṣé wèrè ní ẹni. tí mo bára jẹ́ gbọ̀ngbà tí mo ní irú wàhálà wà lélẹ̀ pé ó dẹ̀ mo ní kò tún wá ṣe pé bóyá níta o láàárín àwọn tó mọ làǹdẹ̀ ẹni tó tún sọ fún yẹn náà tó mọ làǹdẹ̀ ni o ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni yẹn mọ làǹdẹ̀ o wọ́n dẹ̀ tún wá pé wá jáde àsìyàwó ìwọ náà máa tún jáde. mi ì lè pa nǹkan tí ọ̀rọ̀ náà mo lè bá sọ mi ì lè pa. mẹ́rígò ṣé nǹkan tó ṣe fún làǹdẹ̀ yẹn dà jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ ọmọ yẹn sórí ilé ayé yẹn. mi ò lè parọ́ làǹdẹ̀ tẹ̀ try ẹ wò wọ́n ṣàṣà ní ọkùnrin tó lè ṣe bí làǹdẹ̀ ṣe mo máa ń sọ mo ní tó bá fẹ́ làǹdẹ̀ ó lè rọ́kọ gidi kọ́lọ̀ dáríjì ni tó bá dàbí èpè. tẹ́lẹ̀ ó láwọn àwọn ọ̀rìn kan tó máa ń rìn tó yẹ pé mo lè as ọ̀rẹ́ mo lè sọ fún ni tí bá sọ fún tí mo máa ń sọ fún náà kò ń gbọ́ ni so mélòó ó máa ń sọ pé adult lòun òun mọ̀ nǹkan tóun máa ṣe èmi kọ́ ni màá bá òun control èmi kọ́ ni màá control mo dẹ̀ ok mi lè control ẹ̀ lóòótọ́ so ó tún dín pé làǹdẹ́dẹ̀ pè mí pé Marigold kí ni mo mọ̀ pa make àṣà ti dára mo ní kí lẹ̀ ń sọ yìí pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ èkó tẹ̀ yé mi ló bá ní à pé títèmi wọ́n ṣàṣepè fún mi pé títèmi ò bá fẹ́ bàjẹ́ kémi sọ nǹkan tí ó wà pé ṣe bá jọ ń ṣorí burúkú kí mo ní làǹdẹ̀ ẹ má fi nù mí mo mọ̀ ọ́ jẹ èwo ní tẹ́ pè mí tẹ́ sọ pé kí ni mo mọ̀ pa make àṣà ti dára kí ni mo mọ̀ pa make àṣà ti dára nǹkan tí tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀ lèmi náà mọ̀ mo mọ̀ pé wọ́n jọ ń ta aṣọ pọ̀ pé ẹ ṣáà mọ̀ pé business aṣọ ló pa wọ́n pọ̀ wọ́n dẹ̀ ní business aṣọ pé lẹ́yìn business aṣọ ṣé wọ́n ń fẹ́ra àbí wọn ò fẹ́ra mo ní làǹdẹ̀ wọn ò fẹ́ra làǹdẹ̀ tún ni mo tún fẹ́ bi ẹlẹ́ẹ̀kan sí ṣé wọ́n ń fẹ́ra àbí wọn ò fẹ́ra mo dẹ̀ ní àlóòótọ́ ibi tọ́rọ̀ dé dúró ó tòsí ó dẹ̀ sọ fún Mika pé ìyàwó lé lòun ń pé òun ò lè ṣerú nǹkan bẹ́yìn so that làǹdẹ̀ á fi free yé mi so that wọn ò ní máa believe understand like wọ́n á fi free mi lọ́kàn because mi ì tẹ̀ fẹ́ wàhálà family because something like this ti ṣẹlẹ̀ rí láàrin mi àti Dára yìí náà tí boyfriend ẹ̀ bóyá wọ́n ka tó ń cheat tó rò pé bóyá mo lọ ń download ọ̀rọ̀ fún boyfriend ẹ̀ at the same ìgbà tó wá yá tó àṣírí wá tú tó wá rí pé because mo sún fún nígbà kan mi ì bá ṣe mọ́ like oníkálùkù pín gàrí ẹ̀ àwọn kan sọ pé àtìgbà tí mo ti ní mọ́tò tí mo ti lówó ni mo ti ń ga. ṣé boyfriend ẹ̀ kó tó marry làǹdẹ̀ àbí. bẹ́ẹ̀ ni kó tó marry làǹdẹ̀ the same thing náà ló ṣe tí yẹn kà tí òun àti yẹn ò fi fẹ́ra mọ́ tó yẹ pé mo sí ẹ̀ wá sọ́dọ̀ wa tó wá pariwo lé mi lórí ní pé mi mo da kíní ọmọ àwọn rú kíní kan òun ò fẹ́ kí màá tán ọmọ òun kan ṣe mo dẹ̀ ni mo ti gbọ́ mo ní àdàbí tó bá yẹ pé mo sọ ọ̀rọ̀ fún boyfriend Dára lókù because mi ì mọ̀ pa ọ̀rọ̀ yìí ìgbà tọ́rọ̀ yìí máa padà leak out ìwọ náà ló padà sọ fún mi pé Mary má bínú ọ̀tọ̀ mo rò pé wọ́n ló sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ẹni báyìí ló sọ̀rọ̀ mo dẹ̀ ní sóore mo ní ẹlẹ́dàá mi tẹ̀ máa dání mi ìráyè ẹjọ́ tí bá ń bẹ sọ tó bá gbọ́ fáǹfààní ara ẹni tó bá dẹ̀ gbọ́ náà fáǹfààní ara ẹni lóòótọ́ kò sẹ́ni I'm not a saint at the same time mi ò kí ń ṣe rubbish mi ì ṣòṣì mi ì ṣe rubbish mo dìídì mo mọ̀ọ́mọ̀ ni pé kí n wá ṣe fídíò like kí n wá ṣàlàyé tẹnu mi ni so tóun náà bá rí fídíò yìí tí bá parọ́ mọ́ kó jáde tì mí because a lot pọ̀ ìyá ọgbà ọ̀rọ̀ wà lẹ́nu mi tí mo fẹ́ sọ bọ̀ kò tí tó kàn. fún mi 1 minute kó tó continue fún mi 1 minute mo ń bọ̀. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkè la wà téńté.